ní pákáleke ní Al-Maruf Olúyọ̀lé Hajj and Umrah Trust Limited ní ká ẹjẹ́ abáná Al-Maruf Olúyọ̀lé Hajj and Umrah Services òkú ni wọ́n kì í ṣàgbọ̀fọ́lọ́kọ nídìí iṣẹ́ hajj àti umrah ọ̀pọ̀ tó ti bá wọn rìnrìn àjò hajj ló lè ròyìn fún ọmọ àwọn abọ́sọ́wọ́ alágbèéká lásìkò yìí ẹni tó mọ̀nà ní ọ̀tẹ̀lẹ́ Al-Maruf Olúyọ̀lé Hajj and Umrah Services ọ́fíìsì wọn wà ládojúkọ ọlá Shell petrol station lágbègbè yìí ní Agodi gate Ìbàdàn ẹ lè máa pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08030817867 lẹ́ẹ̀kan sí 08030817867 pẹ̀lú ògùn ọlọ́run hajj tọdún ní Al-Maruf Olúyọ̀lé ni màá bá lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم akírani kíkí tí ọlá akírani kíkí tí ọlá akírani kíkí tá a máa fi kíra ní ọlá àlìjánná pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. à ń fi àsìkò ìkíra káàbọ̀ sórí ètò yín ètò wa Al-Basira eléyìí tí a jọ máa ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ rédíò Solutions FM 93.9. ètò náà ti gbìnàyà sórí atẹ́gùn pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́n. àwọn sáàsù wa tí wọ́n máa ń sọ̀rọ̀ lọ́n fún wa ní gbogbo ìgbà wọ́n tún ti wà ń bí lálẹ́ yìí pẹ̀lú wa. ara gbogbo àwọn olólùfẹ́ òdodo ní gbogbo ibi tí awọ́jẹ́ ètò ìbá ń fẹ́ dé yálà à ń gbọ́ wa ní àbá ń wò wá kí á súnmọ́ tòsí ká tún máa fọkàn bá ti alẹ́ yìí náà lọ́kọ́lọ́ kó san wá ní ẹ̀san olóore Allahumma amin. àwọn sáàsù àti wọn máa bá wa sọ̀rọ̀ lálẹ́ yìí gẹ́gẹ́ bí ìṣe wọn látẹ̀yìnwá àwọn náà ní sáà Sulaiman boni Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè kọ́lọ̀ jẹ́ kí a rí wọn pẹ́ bismillah. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Alhamdulillah wassalatu wassalam ala ashrafil mursalin Muhammad ibn Abdullah sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wa man salaka maslakahu wa naja manhajahu ila yawmiddin wa ba'd. Adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún. à ń tọrọ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ gbéra kíyámà. gẹ́gẹ́ bí ìṣesí wa à ń fi àánú Ọlọ́run àfi ń bẹ lọ́run. àwọn àfáwà tí wọ́n kọ́ wa ń kẹ́ ọba Ọ̀gbẹ́ni Marul Arabi Nàìjíríà Ọlọ́run bá ní foríjì wọn. àwọn àfáwà tó ṣẹ́kù láyé tí wọ́n wà pẹ̀lú wa Ọlọ́run bá lè kọ́lá bá ní sàlékún dáadáa wọn. àbáwá àgbà mọ́múlẹ̀ Ìbàdàn Ọlọ́run bá ní sàlékún dáadáa bàbá pẹ̀lú gbogbo àwọn káńsù pátá ogun àbáwá tí wọ́n taná ẹ̀sìn nílùú Ìbàdàn tí wọ́n fi dáadáa lílẹ̀ tí wọ́n ti bọ́ọ̀dì sọ́dọ̀ Ọlọ́run bá ní foríjì wọn. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń gbọ́ wa lórí ètò yìí lórí Solution FM Ọlọ́run sàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wa o. ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá káàkiri àgbáńlá ayé látòrí Ẹ̀sà Òkè Sunnatic TV àti tí ó tún máa bọ́ sórí YouTube Ọlọ́run kó sàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wa. ọlá gbólóhùn la ilaha illallah. bákan náà iléeṣẹ́ Solution FM má jẹ́ kó jóná. ibi tí Ramadan kù sí má pè lápàrá fẹ́ ní kọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billahi azim. ní òní torí pé eléyìí
òun náà ni prógámù tí yóò kàn nínú oṣù Ṣàbán. Lẹ́yìn òní tẹ́ ń gbọ́ wa yìí, ìpàdé tó di inú Ramadan tí a máa pàdé ara wa ní òru ní 4:30 nídàjí níléeṣẹ́ rédíò tá a wà yìí. Kì í ṣe iléeṣẹ́ rédíò nìkan ni a ti ṣe wá sí nínú àwẹ̀, ṣùgbọ́n nǹkan kan ti bí òun náà ni pé ní gbogbo 4:30 ní àárọ̀ nídàjí ní sáàrì tí ó fi di aago 5 ńlókù tí a máa pàdé lójoojúmọ́. Kọ́lọ́n kó jẹ́ kí Ramadan bá wa láyọ̀ àtàlàfíà kó wọlé àtẹkọ̀ọ́sẹ̀ kó sì gba níta bá ṣe ní ìbàdà lọ́wọ́ wa. Ní òní ká tó bọ́ síbi tí abala tí ó kàn ọ̀rọ̀ rábítà. So rábítà kí ni ń pè ní rábítà? Òun náà ni ìkójọpọ̀ àwọn àáfàá nílẹ̀ Yorùbá tí àwọn bàbá wa Sheikh Adam tí wọ́n léwájú pẹ̀lú ìròrí dídálẹ̀ tí wọ́n sì wá gbé wá báwọn bàbá wa ní Ìbàdàn tí gbogbo àwọn bàbá wa Básùnù, bàbá wa Ẹlẹ́sìn Mẹ́ta, bàbá wa Lókè Ààrẹ tí wọ́n gba ìròrí náà tí wọ́n sì yan àwọn kọmitì tí wọ́n pé ókè ẹjọ́ ṣiṣẹ́ papọ̀. Látìgbà náà tíṣẹ́ yẹn sì ń lọ títí tó fi di òní tí gbogbo àwọn àbáyé tí wọ́n jẹ́ pìlẹ̀ kò sí kankan láyé mọ́nú wọn. Gbogbo wọn pátá àti bàbá wa Mádùn ní o àti bàbá wa Bákí ní o, gbogbo àwọn tí wọ́n ti di ipò ńláńlá mú nínú rábítà yìí kò sí kankan láyé nínú wọn. Gbogbo àwọn tí wọ́n bí rábítà sí lọ́wọ́ tó jẹ́ pé League of Imam and Alfa ilẹ̀ Yorùbá gbogbo wọn ti bọ́ọ̀dì sọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́n kó bá ní san wọ́n lẹ́san lóore kó mójú kò ní láì fi wọn wọlé àjọ kan sọ Ọlọ́run. So ibi tí rábítà wa ń ṣe lásìkò sìn oṣù kálukú pé kì í ṣe báwọn báyìí ṣe gbé kalẹ̀ mọ́ ní ìyẹn wá fan tí àwọn kan wá àwọn àfáà wa náà ni àwọn èèyàn wa náà ni àwọn tá a mọ̀ náà ni àná òkè ẹ jẹ́ káwọn ò kó mi ìjọ wọn wá kó mi ìjọ wọn ṣe prógámù yẹn ní bóyá sátidé tọ́lọ ní àbíjọ wọn sá sí láìpẹ́ sá kò sá ti tóbi ijọ́ mẹ́rin àbí 5 sá so ní ìlú Ìwó. So yẹ kó rí bẹ́ẹ̀ kí ni wújàtù nàdọ́rù tèmi kí n tó bá wọn bọ́ bí ọ̀rọ̀ àwẹ̀. Àkọ́kọ́ náà àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọ́n ní orí bíbẹ́ nǹkan lóògùn orí fífọ́. So àwa mùsùlùmí táwa ń pariwo pé àṣọ̀kan à ń ní àwọn issues tó pọ̀. Ọ̀rọ̀ rábítà kò sẹ́ni tí ò sọ inú àwa táwa ń tako tí rábítà ń ṣe lónìí lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tá a tako pé kì í ṣe bó ṣe wà ní làwa tá à ń sọ̀rọ̀ ẹ̀ wà ṣùgbọ́n orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́. Tá a bá tiẹ̀ wá wò pé àwọn àbá wa náà làwọn àbá tó wà ń bẹ̀ ṣùgbọ́n ó kẹjọ pé àwọn àbá wa tí wọ́n wà ń bẹ̀ wọ́n dúró ti ìròrí ẹnìkan péré tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ tó fi dá yí pé kò fẹ́ẹ̀ nítumọ̀ kankan mọ́ ju pé ẹ ń bá ti níròrí tó yàtọ̀ sí nǹkan wọn ò ní fún ní recognition. Gbogbo wa la máa burú tó wà ń bẹ̀ a sì rí pé kì í ṣe bó sì yẹ kó rí nù ṣùgbọ́n káwá tiẹ̀ wá sọ pé n tí máa ń dùn mí lọ́rọ̀ àwọn mùsùlùmí ni pé àwọn àfáà náà ni àwọn tí ẹ sì nǹkan yìí ó sì ti bọ́ sórí afẹ́fẹ́ làwọn náà fi lè má bà wá ń bẹ̀ àwọn tá a lè pè òun ni pé ẹ bá má ti ṣe báyìí. So nǹkan yóò máa nítumọ̀ pé ṣé ìjò lórí la fẹ́ láàrin ara wa ni àbí à ń wá unity àbí àtúnṣe là ń wá. Bí ọ̀rọ̀ tí kálukú rí kọ́ sọ níjókòó yìí eléyìí ò lè fa ìlọsíwájú fún wa ní wújàtù nàdọ́rù tèmi. Kí nìdí? Tá a bá tiẹ̀ la fẹ́ gbé nǹkan kalẹ̀ àwọn ààyè kan ti wà ń bẹ̀ àwọn ààyè kan ó ti wà ń bẹ̀ nírú ìjókòó. Àkọ́kọ́ náà nígbà tí wọ́n ó gbé ta lákọ̀ọ́kọ́ kalẹ̀ sẹ́rí téèyàn bá fẹ́ ṣe nákìdù tó bá fẹ́ criticize ọ̀nà tí ẹnìkan bá gbà tó bá fi gbé nǹkan wá tẹ́ ẹ bá fẹ́ nà kọ́dà rẹ̀ ọ̀nà yẹn náà lẹ́yìn náà gbà kódà tó fi débi orin lárúbáwá tẹ́nìkan bá kọrin kan tẹ́nìkan fẹ́ ṣe rọ́dù fún irú báàrí tó lò irú bó ṣe lóun gẹ́lẹ́ iná ni ó sì gbàgbé. ìntàwà fẹ́ ṣe àpalẹ̀mọ́ dáadáa ká tó pọ̀ fún a lọ rẹ́gísítà kọ́ ní iṣu o rẹ́gísítà gbogbo nǹkan yẹn yóò tún máa pín wá sí ni o kò lè mú nǹkan kan dáadáa wá o ká gbọ́ yé tó kò lè mú nǹkan kan dáadáa wá. Tá a bá sì gbà pé ntọ́ wà ń bẹ̀ yẹn náà wà ń bẹ̀ tá a bá jọ fẹ́ tó ṣe papọ̀ tí gbogbo wa bá dé tá a sọ pé a dé kò sí abánlẹ̀ nìkan kan tó lè lé wa o tí gbogbo wa bá dé tá a náà yà wá pé a dé so n tá a bá jọ fẹ́ sọ kájọ máa wò lápẹẹrẹ kódà akálàsì àmọ̀kó wọn ò ní gbà sí alẹ́ nu o. Àmọ́ níjọ́ wọn ò gbé kalẹ̀ wọ́n gbé kalẹ̀ sínú sẹ́rí Ìbàdàn kì í ṣe tọrọ ti lu o kì í ṣe tọrọ lu. Inú òṣèlú gan tí wọ́n fẹ́ ṣe nǹkan ní South West
Ìbàdàn ni wọ́n fi ṣe capital torí pé Western region bó ṣe wà Ìbàdàn náà ni capital rẹ̀ ńgbà náà so àwọn bàbá yẹn náà wọ́n fẹ́ gbé kalẹ̀ sí pé Ìbàdàn làwọn ò mú ní center tá a bá wá fẹ́ sọ pé àti ẹ̀ fẹ́ sọ pé a fẹ́ gbìn kankan kalẹ̀ ẹ kọ́kọ́ shift ẹ̀ kó níbi tí ọ wà ṣe rí Ìwó àwa àti Ìwó àníjà ṣùgbọ́n ẹ má nítorí pé mò ń sọ pé ọmọ Ìbàdàn ní kí náà lẹ́fẹ́ kọ́ sọ ẹ̀ tẹ́ bá náà Ìbàdàn ní mo lè gbìjà lù mí kì í sọ̀rọ̀ lù là ń sọ so but ẹ a fẹ́ ṣe nákìdù a fẹ́ sọ pé nǹkan kan ọ̀dà Ìwó ìlú àfáà ni àwọn àfáà wa lọ wà ń bẹ̀ nígbà tí a fẹ́ tí wọ́n bàbá wa Bolúwo tí a fẹ́ yan wazir wọ́n mú Wò nígbà wọ́n fẹ́ yan mufti wọ́n mú Wò a sì pé ní nǹkan ilẹ̀ Yorùbá so okay tó wá jẹ́ pé nǹkan ilẹ̀ oyè ilẹ̀ Yorùbá náà ni inú Wò náà ni tá bá fẹ́ ṣe prógámù kan tó jẹ mọ́ ọ̀rọ̀ nǹkan ilẹ̀ Yorùbá náà inú Wò náà lẹ́tọ̀ọ́ wá fi sí àwọn èèyàn náà padà irú àlébù tẹ́ ń sọ fún talákọ̀ọ́kọ́ náà àwọn èèyàn náà padà sọ pé wọ́n fẹ́ gbé kóńbì kan wọ́n fẹ́ kó wa lọ bẹ́ẹ̀ ẹ má bínú àwọn olólùfẹ́ mi ní ogun àwọn tó dá nǹkan ilẹ̀ àti níjà kankan ṣùgbọ́n torí pé ó ti bọ́ ọ̀tá tẹ́ àbá fẹ́ kanta kódà àní àlọ́ wálẹ̀ rà àní àlọ́ wà nǹkankan àwa lè gba UI pàtì ẹ̀fẹ́ sí program aláwọ̀kọ́ ẹ lọ gba olùkan UI ó bẹ̀rẹ̀ pé inú ibi tí ọ̀nà UI náà tó wá ní tìyín náà wà ilé rábítà wà bí yẹn sì máa ń ṣe kanta nù tí àwọn fẹ́ ṣe kanta ní kanta gidi kèsè bíi náà ní ọ̀ya kì í ṣe wèrè láfi wèrè ni mò ń sọ o kámọ́ sí mi gbọ́ yìí o so ṣùgbọ́n tá a fẹ́ ṣe kanta a tún wá ṣiṣẹ́ yẹn tí yóò fẹ́ ìfàtọ̀ káti ẹ̀sọ́ pa fẹ́ ṣe but èmi ò rí dídálẹ̀ rẹ̀ sí nǹkan tó lè fa nǹkan dáadáa wá fún wa àyà tó máa pínra wa sí ni àwọn bàbá wa náà ni wọn ò sì kún bàbá wa kódà a lè wo ọkọ̀ mi sọ nǹkan mi pé bóyá kinní kan muslim because àti nìkan jò ní wọ́n pè ní kinní kan scholars of Yorùbá land àtúndámilẹ̀ so kinní kan scholar of Yorùbá land tá a dálẹ̀ yẹn náà akọ́sí àwa kan àwa ń bẹ̀ ìyẹn gan kírọ́tà lè gbárùkù tí kì í ṣe náà kọjá rábítà kọ́ wa máa ṣiṣẹ́ tá a rí pé ń lọ yẹ kí rábítà ó ṣe so wàá tún ṣe ń dá mi lẹ̀ ojú tó wà ń bí náà ló tún wà ń bí náà ojú tó wà ń bí yóò máa nítumọ̀ mí gẹ́gẹ́ bí so gẹ́gẹ́ bí ìwòye tèmi so wújàtú nàdọ̀rù tèmi nìyẹn a mọ̀ pé rábítà ń ta àmọ̀ yẹn ó ní iṣu kọ̀sẹ́ntì ọ̀mọ̀ yùn ṣùgbọ́n náà tá a gbàgbé lè kalẹ̀ kò ó yẹ ká palẹ̀ mọ́ dáadáa ká tó pọ̀ fún sùtì bá ó yẹ ká palẹ̀ mọ́ dáadáa ká so wújàtú nàdọ̀rù kì í sáyà Kùránì so ẹ̀yin tẹ́ ẹ rí pẹ́ dálẹ̀ ẹ̀yin lè wò pé ń tọ́ dáa nu nígbà tí sáyà Kùránì lọ sọ pé ká dárú rẹ̀ lẹ̀ táwọn sọ pé àti ta káyà Kùránì o ẹnìkan wò pọ̀ dáa àwa kan wò pé kò í ṣe ń lọ́lọ́tọ̀ àwa tá èmi tí mo sì sọ̀rọ̀ yìí in support rábí torí pé rábítà àti ti ìròrí ẹnìkan péré ìròrí ṣíà náà láti fẹ́ máa lò ń bẹ̀ so ìròrí tí wọ́n máa tako súnà tí wọ́n máa tako tọ́lọ́ àti tànàbí tí ó jẹ́ pé ibi tá a bá darí lọ ṣùgbọ́n solution kan ni ìyẹn solution kan tá a bá tiẹ̀ wá ìfàtọ̀ tá a bá tiẹ̀ tó wọ́n fẹ́ sí náà so kò ní jẹ́ pé àwa náà tí a máa àwọn kan náà tí a máa rí pé kákọ́ sí ìwó ni so ẹ ká yóò ti yé wa ju bá ti sọ lọ now àwọn èèyàn wá ń pariwo káàkiri inú àwọn ọmọ tí a máa ń gbé ọ̀rọ̀ rábítà yẹn náà ni wọ́n wá ní kọ̀tán o bàbá wa àwọn Ìbàdàn náà ti mú déètì pé February 18 la bẹ̀rẹ̀ ààwẹ̀ bàbá wa ni bàbá wa àmọ́ Ìbàdàn Ọlọ́run bá ní san wọ́n lẹ́san olóore àmín so bàbá wa ni wọ́n ọmọ wọn ní sọ̀rọ̀ wọ́n gbìlẹ̀ gbèrú mọ̀ kankan lórí ilé àlè tẹ̀lé bàbá ọgbọ́ so yóò fa wàhálà lórí eléyìí o February 18 kọ́ ni a bẹ̀rẹ̀ àwẹ̀ ntí Islam sọ fún wa òun náà ni pé súnmú liruyatihi atúntún sọ ànábì ní látàsúnmú àtàtàrọ̀ òhù ṣé aládìsí nǹkan kò sí bàbá lẹ́nu tó lè takò ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ o àtàtàrọ̀ òhù àdìsí nǹkan ti ń sọ pé kẹ́ mọ́ mú déètì lẹ̀ ó ní látàsúnmú ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ àtàtàrọ̀ òhù tí tẹ́ fi rí kí lẹ́ ń rí oṣù ńgbẹ́ wá sọ pé a bẹ̀rẹ̀ àwẹ̀ sáà ti rí ni
ọ̀tọ̀ ní àdísì tánàbí sọ yìí pé súnmú lìròyàtì ẹ gba àwẹ̀ tẹ́ bá ti róṣù sẹ́yìn pé yòǹgá ti dó ó tún wá ní fàlátà súnmú ìmí tó wọ́n wá ké alẹ́ ẹ̀ tó gbọ́dọ̀ gba àwẹ̀ àtàtàrọ̀ òhù tẹ́ fi rí ntàn wí ngbò ní ká má gba àwẹ̀ tá a fi rí ntàn wí kí náà ní ntàn wí oṣù ìjọ Tuesday tí ń bọ̀ yìí ẹ̀yin jàmáà wà nílé ìjọ Tuesday ní Ṣàbáàn ó pé 29 tí màá ṣe mistake ṣebí náà ni àwọn bàbá inú calculation wọn pẹ̀lú mọ̀ falak so ti bá ìmọ̀ràwọ̀ pé ìràwọ̀ ilé ìfagi lọ́wọ́ ilé ìgbégi tẹ̀lé òun náà làwọn astronomy náà modernize ilé ìwọ́gi lọ́wọ́ so oṣù ó jáde níjọ́ Tuesday àwọn èèyàn wá sọ pé kí ló tẹ́ fi sọ pé ká má tẹ̀lé tí wọ́n mú ṣé bí ìmọ̀ tí a ń sọ yẹn náà ni wọ́n fi ń bá wa ṣe aago tí ń pèrun ìmọ̀ tí a ń sọ yẹn náà ní ń sọ àsìkò oorun fún wa ìmọ̀ yẹn náà tá a sì tí gbogbo wa ń tẹ̀lé gbogbo wa ṣe kí ni o à ń tẹ̀lé ṣe àwọn tá à ń gbọ́ wa ní orí Facebook ṣe fọ́ọ̀sì ọ̀jáde ni so ìmọ̀ yẹn náà ni à ń tẹ̀lé tó bá jẹ́ pé mọ̀ tá à ń tẹ̀lé nù níbi ìrun ó ṣe wá di bí eléyìí tẹ́ wá sọ pé ká má tẹ̀lé a jẹ́ pé sí dáadáa so ohun yẹn ń jáde dáadáa so ó ṣe wá di bí eléyìí tẹ́ sọ pé ká má tẹ̀lé kódà wọn ó tún máa sọ yìí pé ní àárọ̀mù o kódà kò sọ̀rọ̀ àárọ̀mù aago tí mo lò sọ́wọ́ yìí ń sọ àsìkò oorun òun náà tún sọ February 18 kí wá ló dé lẹ́sìn ó sọ fún mi báyìí ní aago yìí sùtìbà aago tí mo dé sọ́wọ́ yìí ó sọ yìí pé 5:46 láàárọ̀ ọ̀la o òun ni ká stọ́ọ̀pù sáàrì 5:46 òun ni ká ṣe kí ni o òun ni ká stọ́ọ̀pù sáàrì ok tó bá wá rí bá tó ní ká stọ́ọ̀pù sáàrì ní 5:46 kí ó tà fi ń tẹ̀lé ṣe rí aago tí wọ́n ṣe ẹ lọ ra mánú ààrẹ o ẹ lọ gbogbo nǹkan tí wọ́n ṣe wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ plus or minus náà ni o ìrun ní àsìkò bíbẹ̀rẹ̀ mọ́ gbọ́n tó fi yàtọ̀ síra wọn tó jẹ́ wọ́n fẹ́ da nǹkan rú òun ní ẹ̀ máa ké ní Saudi gan àkọ́kọ́ náà ẹ kọ́kọ́ lọ dìmú gbogbo ẹni tí bá ń sọ Saudi tá a fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn tó wá ń lọ wá mọ́ Saudi ara pé onífìtínà ẹ̀dá ni ọ ni ìjọ tànàbí fẹ́ kú kó tó jáde láyé ànàbí ní taraktu fikum amrayn mo fi nǹkan méjì ilẹ̀ fún yín kò sọ pé taraktu fikum Saudiya mo fi Saudi ilẹ̀ fún yín kò sọ pé taraktu fikum Makkata mo fi Makkah ilẹ̀ fún yín kò sọ pé taraktu fikum Madinata kò sọ pé mo fi Madina ilẹ̀ fún yín ànàbí mọ̀rọ̀ sọ sí wọ́lọ́ ọ̀mọ̀rọ̀ gbọ́ ó ní ẹ̀yin mùsùlùmí tí mo fẹ́ fi ilẹ̀ sáyé o taraktu fikum amrayn nǹkan méjì mo fi ilẹ̀ fún yín o ma in tamassaktum bihima lan tadillu ba'di abada tẹ́ ẹ bá lọ di méjèèjì mú ẹ ní sọnù lẹ́yìn tí ń bá kú tán o ìtumọ̀ rẹ̀ náà ni pé tẹ́ ẹ bá ti di méjèèjì mú ẹ ti sọnù kí náà ni kitab Allah Qurani wa sunnata rasulihi àti sunna anabi sallallahu alaihi wasallam Qurani àti hadisi anabi ní tẹ́ ẹ bá ti lè gbámú méjì tánàbí ló ń fi ilẹ̀ fún wa nù ọmọ pé Saudi lè yẹ hàn náà ọmọ pé Mẹ́kà lè dàrú ó ti sọ gé yọ dàrú kódà tó máa gbọ́ gbogbo tẹ́ mọ̀ pariwo káàkiri ní Saudi gan wọ́n ń ṣe báyìí nígbà tánàbí sọ tí ó ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé tánàbí sọ pé tó bá dásìkò kan ṣùgbọ́n bó ṣe rí ọmọ wọ́ọ̀sì tó ànábì ní báyé bá ṣe rí ọ́ dàrú tó yọ dàrú dé Mẹ́kà yọ dàrú dé Mẹ́dínà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ẹ̀ sì máa bálù méjèèjì wí pé bí isa ejò ni tó jẹ́ pé tó bá bọ̀họ̀ síbẹ̀ yọ padà sínú sáré ànábì ní ìmánì àti ìsìláàmù Mẹdínà àti Mẹ́kà ní sáré kò sí bó ṣe rí ọ bàjẹ́ tó lọ́gbàáyé ẹ̀ ní fi ìlú méjèèjì ń wélu mọ́ láyé tẹ́ à sọ pé Saudi náà ti bàjẹ́ sọ tó bá bàjẹ́ bí Nàìjíríà wà ní níbi ẹ̀sìn mọ̀ ń sọ àwa lè ní ẹ̀bá but yọ gbogbo ọmọ bàjẹ́ lọ bá nàbí ti sọnù ọdún tẹ́ ẹ bá rí ọdún tínú yín ń dùn lórí ọ̀rọ̀ ẹ̀sìn tàbí tínú yín bàjẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tọdún tí ń bọ̀ wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ wallahi ànàbí ti sọ́lẹ̀ bá sì máa bá kò tá fi lọ bọ́ lọ́nu
ṣé yà wá sọ̀rọ̀ kò ní rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ó ní tó ń ti bó ṣe rí ọmọ ìbàjẹ́ tó àwọn kan bẹ́ẹ̀ wọ́n sì mọ wà lórí òdodo àmọ́ wọn ó kéré so tọ́lọ́ ń bá ní káwọ̀ ọmọ wà ń bẹ̀ tá à ń gbìyànjú àti wà ń bẹ̀ kọ̀ bà wà nú jẹ́ kẹ̀kẹ́ pé ogun ti ń ṣẹlẹ̀ àwa kan máa fi gba ládá ni so àwa kan máa fi gba ládá ẹlòmínà wa lè sọ yí pé sànàbí náà sọ pé mo fi sultan lẹ̀ fún yín á sọ pé àfàtọ̀ kọ́ ń kéw kọ́ ọmọ kéw ìwọ gẹ́gẹ́ tó ọkọ́ ọmọ kéw ànábì sọ pé nígbà tánàbì sọ yí pé sallallahu alaihi wasallam nínú àdìsí al-Irbad ibn Sariya sọ̀ǹgbọ́ n tó fi yẹ kí ẹ lọ kẹ́kọ̀ọ́ dáadáa nu kọ́ mọ̀ jẹ́ pé ìkọ̀kúkọ ni wọ́n mọ̀ kọ́ yín tọ́lá nìkan ti kọ́ sójú screen ní sikẹ́ sànàbí náà sọ pé mo fi sultan lẹ̀ fún yín kí ló dé kọ́rọ̀ sultan fi wọlé kásàlàyé rẹ̀ so kéwútọ̀ farabalẹ̀ ké nílé kéwú yín wà gbọ́ ìwà tánàbí ń sọ nínú àdìsí al-Irbad ibn Sariya ó ní wa'adhana Rasulullah sallam ànábì ṣe wáàsí fún wa ní wáàsí tó lágbára débi wípé wajilati minhal qulub ẹ̀mí kálukú ń gbọ̀n wa dharifati fiha al-uyun aw bi al-uyun so ojú wa bẹ̀rẹ̀ sí ní damijé ka annaha maw'izatun muwadda'in bí ìgbà téèyàn ń ṣe wáàsí ìdágbére fún yẹn pé ṣé ò ti wá di wá sí ìdágbére kó dìgbò ṣe ó dìgbò ṣe báyìí gbogbo àwọn òkà nàbí ń dágbére pé ń lọ ní nígbà wa sọ bá àwa ní ìwà nàbí ṣé wá sí fún wa bá wa sàsọ́ọ̀lẹ̀ sọ lásọ̀ọ́lẹ̀ táwọn àfààyàn ọgbọ̀n pọ̀ ọ̀rọ̀ ànàbí tí wọ́n tàpá sádìsì ńlọrọ̀ wọn fi rí bá ànàbí wa ní ọ̀dà aleikum ọ̀dọ̀ wọn yìí o bí sunnati sunna èmi ànàbí ìlànà mi ìní ẹ̀mọ́ wákàkí o wà sunnati l-khulafa ir-rashidina l-mahdiyina min ba'di àti súnà àwọn àlèfà àfinimọ̀nà mẹ́rin ànàbí ọ̀dà akọ mẹ́rin tó ló lè sọ pé sọ́wọ́n bí àdìsí ọwá ní àti súnà àwọn àròlé lẹ́yìn mi awáwùká àwọn olàròlé ànàbí ní inú àdìsí mi láti wá mọ̀ ànàbí láwọn tí ó máa járòlé lẹ́yìn mi láàrin 30 years ni àwa wọdún tí Abubakar bọ́bẹ̀ ọlọ́dún méjì Umaru bọ́bẹ̀ olótiẹ̀ Usmanu bọ́bẹ̀ olótiẹ̀ orí Ali ní 30 yẹn ti pín 30 yẹn ò tí ì pín tán ó kù bí oṣù mélòó ní apá Ali Muawiya bọ́bẹ̀ Muawiya wá lò 20 years ṣé àpò ti kọjá 30 years yẹn ìní Muawiya ò fi bọ́ sínú àwọn al-khulafa'u ar-rashidun so ànàbí wa ní lẹ́yìn tẹ́wà tí ń tẹ̀lé súnà wọn ọwọ́ àdọ́wọ́ yín as-sam'u wat-ta'a kẹ́ ẹ máa gbọ́ kẹ́ ẹ sì máa tẹ̀lé tó lórí bá ti ń sọ fún yín ànábì ni wa in ta'ammara alaykum abudun habashiyun kódà kò jẹ́ ẹrú kan tó wá láti Ethiopia òní ẹ fi ṣe ọ̀gá fún yín tó jẹ́ adarí yín tí ẹ yàn fún yín ọ̀rọ̀ tó bá sọ ni kẹ́ ẹ tẹ̀lé ibi ọ̀rọ̀ sultanu ti wọlé nù kò yọ ṣùgbọ́n gbà tí ẹ ti yọ àdísì kò nu mọ́ní ájú yín lè kí oyin kò lè yọ wọ́n ti yọ kò nu sílábọ̀sì yìí ànábì tẹ tàpá síhùn ló jẹ́ ẹ máa yọ lódò tó ẹ bá ti lé olórí wa Nàìjíríà sì ni ọ̀nà tó yìnbọn bá rí wà débẹ̀ kò bá jẹ́ Súfí kò bá jẹ́ tọ́ríkà kò bá jẹ́ gbá kò bá jáwo só nílùú recognize ẹ̀ pé óhó wa yín ní Nàìjíríà lónìí ẹni tí ẹnu ẹ gba ọ̀rọ̀ oṣù kò sí ju tùrùtọ́nù lọ ní Nàìjíríà ìjọ abá ní Yorùbá state àwọ̀ ẹlòmíì tá a sọ pé ní yọmọ bá wa kéde oṣù ṣùgbọ́n lónìí ní Nàìjíríà tó sì jẹ́ pé Nàìjíríà là ń jẹ́ ẹni tí wọ́n fi ìkéde gbogbo àwọn tí ń sọ ti fi kálukú ń sọ nínú yàrá rẹ̀ ni tó bá di ijọ́ Tuesday ẹni tí wọ́n lọ gbé network news tí NTA ó gbé sọ̀rọ̀ pé wọ́n wà sí Èkó ni à ń sọ̀rọ̀ pé kí lórúkọ rẹ̀ sọ̀rọ̀ pé Èkó wọ́n wà ní wọn ò ní wá bá àwọn àbáwá gánbàdàn bíi kí ló rò pé bàbá àmọ́ wọn ju sultanu lọ ṣùgbọ́n wọn wá gbé mẹ́kì sí ẹlẹ́nu wọn agbẹ́nu sí mẹ́kì rárá NTA news Nàìjíríà ọ̀rọ̀ Nàìjíríà là ń sọ sọ́ọ̀sà kó Nàìjíríà ní olórí wa nù ẹni tí wọ́n lọ kó mẹ́kì sí lẹ́nu tí wọ́n kó bò lẹ́nu báyìí pé ó ho wà ń fẹ́ sọ̀rọ̀ president general gbogbo mùsùlùmí tí wọ́n ń retí ọ̀rọ̀ tó bá sọ làgbáyé gbọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ohun tẹ́nibọ́dì bá sọ kọ̀rọ̀ yàrá ni so ibi tó gbọ́rọ̀ sultan wọlé nù kọ́ lọ farabalẹ̀ kọ́ lọ fi kí ó dáadáa kí là ń sọ lọ. àti kó lọ́rọ̀ rabita bíbó so anabi ni taraktu fikum amrayn tẹ́ ẹ bá ti gbá méjèèjì mú ẹ ní sọnù kò sọ pé taraktu fikum Saudiya Saudi yóò mọ ó lè máa wọ́ọ̀sì sí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀
lè fi wé lu mi wọ́n padà wo Kaaba Ànábì sọ Kaaba tá ń lọ wọ́n wo Ànábì sọ en tí ó pa ti Ethiopia ni ó ti wá ó tún sásìkò yo Ànábì ní kódà ibi tó kàn rí ó balẹ̀ de njo tí ó bá wo yo mọ yo le block kọ̀ọ̀kan ni tẹ́nìkan kò ní ṣe kai mọ́ oda sa Ànábì ó ti sọ le so wá rò pé jọ́ kan ni ó kàn wá ṣe bí díẹ̀ nígbà Saudi bá ní àwọn ba Saudi kan bo be ẹja fàyè gbọ́ tí kokan mo je Mọ́kà àti Mádínà ṣe bí ń fàyè gbà àwọn tí ó wá padà wo Kaaba díẹ̀ náà ni sa Ànábì ó sọ̀rọ̀ kò ní ṣe ni ṣùgbọ́n mi bọ́ Ọlọ́run níjọba ńláyé ẹ ń bá wo the end fíìmù níjọ́ tí ń bá wo Kaaba tó bá wo the end rẹ̀ en tó wà láyé ńjọ́ náà ọmọ náà ni torí kò ní sẹ́kẹ̀ Ànábì ní ò ní sẹ́kẹ̀ ní kankan tí ó kírun mọ́ so ìrun ọmọ parẹ́ díẹ̀ so ní ogun tí ń sọ kọ̀tọ̀ tí yín wá ń dùn sí apẹ́rẹ́ orí bú ni fún yẹn kọ́ máa sọ̀rọ̀ eléyìí ṣùgbọ́n oríire ni ó máa jẹ́ fún àwọn díẹ̀ tánàbí ni wọ́n máa ṣẹ́kù díẹ̀ wọ́n wà máa lọ díẹ̀ wọ́n máa lọ tó bá tásìkò kan dáadáa ni ó tó gbalẹ̀ déédéé ó wà lórí ilẹ̀ lásìkò Màdí so lẹ́yìn Màdí aburú tó ń bọ̀ kó lè wà pé gbogbo tí ń ṣẹlẹ̀ kọjọ wá lójú lórí ọ̀rọ̀ oṣù bó láti mú àwẹ̀ Ànábì sọ pé falata sumu hatata rohu gbọ́dọ̀ gba àwẹ̀ tẹ́ fi rí kílẹ̀ rí oṣù on the 29 Shaban awosu inti Islam sọnù ìrun òkè ọ̀rọ̀ ago tí wọ́n wá sí Saudi ń lò kọ́ ní ẹ̀rí àwa náà ń lò kọ́ lẹ́rí kí ni ọ̀rọ̀ tí ìrun fi papọ̀ máa gbọ́ a lè lo ago yìí ṣùgbọ́n a ní lò ń bi a ní lo prediction àwọn oní astronomy ilmul falak a ní lò ó ní ṣebí wọ́n máa ń wo kíní ni mo rí mọ́mù kan lẹ́kọ̀ọ́ báyìí so ó náà ṣe útúbà àjọjúmọ́ ní bá ní okay ṣebí láyé jọ inú tíà òjì ní máa ń wò sóní ago kọ́là ń lò kò sáàsá ago láyé Ànábì mo ní àwọ̀ Ọlọ́run ó yẹ kí ìyàwó ẹni ọba tẹ̀bà kó tó di pé yóò borí útúbà kó jẹ̀bà àti lá kára ló lè bá balẹ̀ díẹ̀ ṣe é rí ago tá ń lò yìí ìrun kọ̀ọ̀kan ní bẹ̀rẹ̀ àsìkò rẹ̀ tó ti wà nínú fíkìú ó sì ní parí Ànábì sì ní iye tó dáa jù tí ká kí náà ni pé as-salatu ala fi awwal waqtiha ká kírun ní àkọ́kọ́ àsìkò rẹ̀ lápẹẹrẹ ìbẹ̀rẹ̀ ẹ̀rùn ó wà ìparí rẹ̀ wà ẹ jẹ́ n fi zuri ṣàpèjúwe ká sọ pé ń sọ pé wọlé ń bẹ o ká sọ pé ńgbà táwọn ògì tí ògì dé ibi tí máa ń dé tó yẹ àtàrí pẹ̀lú 6 cm 6 cm ó tún wo pé bó la ṣe gẹ́tì ẹ̀ ṣèrọ́kù náàlì tánàbí sọ́nbí àdísì àwọn àfáà tún wá wọ̀n jáde pé kò ní ju sẹ̀ntímítà báyìí lọ so àwa ti wọ́n zuri wa tó ká sọ pé zuri tó láago kan yóò wá padà close lápẹẹrẹ ní ẹja mú 3:30 àbí wákàtí mélòó nù wákàtí 2 àtàbọ̀ àbí a jẹ́ pé ìrun zuri ni mo fi ń ṣàpèjúwe kó lè bá yí ọ ní o kó pa àwọn àfáà rẹ wá wọn wá kẹ́kọ̀ọ́ so pé wákàtí 2 àbọ̀ òun ni ìrun zuri ni ago wa predict fún wa pé yóò wọlé ní 1 o'clock lápẹẹrẹ lé àti ọjọ́ báyìí sọjọ́ báyìí wọ́n wá kọ́ bẹ̀ pé táwọn predict yìí kó lè bá àfọkàn ẹ balẹ̀ á di 15 minutes mọ́ sọ pé àwọn náà sọ torí ó lè wọlé ní 1 o'clock lónìí kọ́dọ̀la kó di 1:02 kó tó dọ̀tọ́la kó di 1 minute to 1 wọ́n wà ní to be at the safer side kó á di iye mínítì báyìí mọ́ wọ́n máa ń sọ bẹ́ẹ̀ o iye mínítì yẹn wọ́n ní á di 10 minutes or 15 minutes kó á di ẹ̀ mọ́ ó fi mọ̀ pé kọ́ bá mọ̀ sí ségesège ó ti dájú pé ó ti wọlé tá a bá divide 2.5 hours divided by 3 yóò mọ̀ fi hàn yìí pé ìrun zuri tó wọlé láago kan bá a kí láago kan àbọ̀ ó lọ bá a kí ní 15 to ó lọ bá a kí ní 10 to 2 ó lọ nítorí pé tó fi di bí 10 to yẹn ó sì wà lọ́wọ́ àkókò rẹ̀ kì í ṣe pé túmọ̀ rẹ̀ ní pé bó ṣe wọlé báyìí iná ní kó sáré máa kí kì í ṣe pé túmọ̀ rẹ̀ nu awwalu waqti nìyẹn so mo wá bísí mo ṣe kinní kan ó kù wásátù rẹ̀ àárín rẹ̀ ó lè kí n bí 2 ó lè di 2:30 mo tún bísí náà ó tún lè kí ní 3 o'clock ó lè kí ní 3:30 pé mo bísí àwọn làlúrí ṣùgbọ́n ká sọ pé aṣọ wọlé ní 15 minutes to 4 lápẹẹrẹ tó bá ti di 15 minutes to 4 tásù ìwọlé òun èyàn ti wà náà ẹni tó fi ìrun zuri ráre nu
ládàá kákí lọ́wọ́ àkọ́kọ́ rẹ̀ so gbogbo aago tí ẹ wá sọ lẹ̀ yẹ sáago ńlá wá ń sáré lọ kí wọ́n sọ fún ọ ti wọlé o tó wá lè á di 10 minutes mọ́ kọ́kàn rẹ̀ ó lè bá a balẹ̀ ok bí wọ́n ṣe ń sọ pé kọ́kàn rẹ̀ ó lè bá a balẹ̀ o irú kọ́kàn ó lè bá a balẹ̀ kọ́ wá sí àdì aago mọ́ níbi ọ̀rọ̀ oṣù gbogbo òru yòókù náà ní ẹsẹ̀ bẹ́ẹ̀ o wọ́n ní 10 minutes ìmí wọn ò ní magribi 5 minutes ńlá àdìmọ̀ tó rò ń lásìkò tó kéré níbi ọ̀rọ̀ oṣù wọ́n á predict pé oṣù ó jáde níjọba yìí oṣù ó jáde àwa ni wọ́n lábẹ́rẹ̀ lọ àwọn ní ìjọ kìíní kan tó náà ti lóṣù ó jáde kò sẹ́ni tọ́gọ̀ tó rú ẹni o tọ́lọ́ ń bá lo bí ṣe ń kọ́ a wá sọ pé àwọn oní astronomy lóṣù ó jáde níjọ Tuesday ṣùgbọ́n a lọ wo oṣù ẹ dákun kí la burú tó fà tí ì bá ṣe pé sùn ti pò kọ àdánwò fún yàn kí la burú tó hàn pé wọ́n ní yóò jáde níjọ Tuesday ṣùgbọ́n a wo oṣù tá a bá rí àgbà àmọ́ tí ẹ bá ní yóò jáde tí yóò bá jáde mọ́ kálímà yẹn lásẹ̀ ẹ̀kẹ́ sọ ẹ̀dẹ̀ ẹ wá mú bí ẹni pé ọlọ́run gangan ló sọ̀rọ̀ kódà kó jẹ́ pé ọlọ́run ló fi mọ̀mọ̀ yẹn ẹ ti gbàgbé ni pé ntọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù sallallahu alaihi wasallam ànábì gan sallallahu alaihi wasallam kí ni ntọ́lọ́run sọ fún pa future ẹ padà nu suratul Kahf nígbà wọn bá nàbí léèrè wọn á bi léèrè yìí pé ìwọ ànábì a ní béèrè tá a fẹ́ bi ọ́ léèrè ìbéèrè àkọ́kọ́ àwọn wo ni ashabul Kahf ìbéèrè kejì nípa ọ̀rọ̀ ẹ̀mí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wọ́n sá béèrè mẹ́tẹ̀ẹ̀ta but àwọn ìbéèrè tí wọ́n wá béèrè táwọn kèfèrí wá béèrè wọ́n ti ní láníyàn pé tánàbí bá gba 2/3 ànábì Ọlọ́run ni wọ́n ní tó bá gba 1/3 kèsà ànábì Ọlọ́run tó bá gba 0/3 kèsà ànábì Ọlọ́run wọ́n gbà pé béèrè mẹ́ta àwọn ànábì tó ti lọ wọ́n mọ méjì ń bẹ wọn ò mẹ́yọ kan wọ́n mọ ọ̀rọ̀ ashabul Kahf wọ́n mọ ọ̀rọ̀ Zulqarnain oníbèrè kejì ṣùgbọ́n kò sànábì Ọlọ́run kankan tó mọ ọ̀rọ̀ ẹ̀mí gbogbo àwọn ànábì Ọlọ́run tó lọ wọn ò mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀mí wọ́n ti á wò pé ńgbà táwọn ànábì Ọlọ́run tó lọ ò ti mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀mí o tànàbí náà bá kílèmù pò ń mọ̀ ajẹ́pòpùrọ̀ ni tọ́rọ àwọn tó ṣáájú rẹ̀ gbaṣẹ́ wọn ọmọ àwọn ti ní láníyàn wọ́n wá bá nàbí pé dákun o a fẹ́ béèrè dákun àwọn wo ni ń pè l'ashabul Kahf àwọn àjọ kòtò ṣe àwọn àjọ kòtò bíi 309 years òun ni a fi sùn náà kòtò tí wọn ò kú tọ́lọ́ ń sì ń change wọn padà láì ṣe pé wọ́n hẹ̀ ń bá mú wọn ò sì jẹ́ra wọ́n kà sùn lásán ẹni tó fi 309 years sùn táwọn ànábì Ọlọ́run tọ́lọ́ ti sọ̀tàn wọn wọ́n fẹ́ wò sànábì náà mọ́tàn ọ wà ń bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní Zulqarnain tó rìnrìn tọ́lọ́ mú ní gbogbo ayé tó tún ní kọ́ wá lókè sánmà tó tó ríbi tóòrùn ti ń wọ̀ irú tán àwọn ànábì Ọlọ́run tó ti lọ wọ́n ti sọ́rí ẹ jẹ́ ká wò ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀mí kò sẹ́ni ẹ̀ka tọ́mọ̀ ìjọ wọn dọ́dọ́ ànábì wá wò ànábì ò tiẹ̀ mọ̀ kankan kò mọ̀ kankan ànábì wá ní ẹ padà wá ń dà yín lóhùn ó ti wò pé kò wá fi ń ṣàlá òsì ó ti wò pé bí ẹ bá lọ tán Ọlọ́run ọ̀ràn Jibrilu wá Ọlọ́run wá wò pé ó sì fọkàn balẹ̀ sí mi báyìí náà pé dandan ni kí n wá èyí tó lágbára jọ̀rọ̀ oṣù lọ́nu o ẹ̀yin wá ń calculate ẹ̀ ń fọkàn balẹ̀ ẹ̀ má burú tí mẹ́ńbẹ̀ Ọlọ́run tó nífẹ̀ẹ́ ànábì ẹ wò béèrè tí ó dojú tí yàn ànábì ni ẹ padà wá ìmọ̀ kọ̀ wá fi ń ṣàlá òsì Ọlọ́run wá ní Jibrilu ìwọ náà gbọ́lúdé má lọ ìjọ kìíní lọ Jibrilu ó wá ìjọ kejì lọ Jibrilu ó wá tọ́lá náà bí ti fọkàn sí pé Ọlọ́run gbọ́dọ̀ ọ̀nà dúdú Jibrilu wá ní Ọlọ́run òkè mi màmá ló lẹ́gọ́fà kọ̀bá wá ìjọ kẹta àwọn kèfèrí wọn sọ pé kọ̀tán tí bí ń pèrè ànábì Ọlọ́run ni kó tiẹ̀ takútù kọ̀mọ́ kẹ́kẹ́ níjọ́ tọ́lọ́run wọ́n sọ Káfì kalẹ̀ ẹ̀yin kan lọ́n kà lóde ẹ̀ fi ń gbowó ni ẹ̀ ronú sí ni Ọlọ́run ní wala taqulanna li shay'in. wala taqulanna li shay'in. Inni fa'ilun dhalika gada. So Ọlọ́run ní ìwọ ànábì ọmọ tí òjò sọ ń kalẹ̀ láti sìn lọ má sọ pé àforí àfọrùn èmi mo fẹ́ sìn nǹkan lọ́la kí nǹkan báyìí ó ṣẹlẹ̀ lọ́la nǹkan báyìí ó ṣe báyìí máa fi pé tọ́lọ́run bá fẹ́ sí. Ayasha Allah. torí ẹ̀ ní òjò sọ kankan kalẹ̀ o so ọwọ́ pọ̀ òfin ṣàlá sí pé ẹ padà wá kọ́kọ́ sọ pé ìmọ̀ ń ṣàlá pọ́nlọ́ba ló sùn ní jáde níjọ́ Tuesday ṣé lọ́ọ́ fokùn fàbọ́ta ni kódà kó sùn yẹn wá jáde kò tó dágì ní yòdò fún yín kí a máa sọ pé ṣé bá a sọ pé yóò jáde níjọ́ tẹ́ ẹ ti ń sọ tí ọkọ̀ rẹ ti ń kọ́ sí báyìí lájọ wà bí ọdún 4 sẹ́yìn sí bẹ́ẹ̀ sọ
tẹ́lẹ̀ lọ yídì tẹ́ ní àròsù tá a padà ròsù tó dídòjú tì gbogbo yín kọ́ lẹ lójú tì lọ́dún náà ṣé ẹ̀ calculate ẹ̀ dáadáa ni ọlọ́run ti dójú tì yín tí èsì ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin mọ̀ náà lẹ́nu ìgbà tá a gán dáyé so kí wá ni ebi tá à ń sọnù awòkọ́ yẹ kẹ́ gbọ́ wáàsí lórí pọ́lọ́ ń dójú tì yín ẹ̀ tún gbọ́ wáàsí mọ̀mọ́ ẹ̀ tún gbọ́ wáàsí kẹ́nìkan wọn ní bóyá wọn wá padà lọ rúṣù níjọ kódà ń tó wà lánìyàn ti tèmi jù ni pé ìjọ Tuesday ó súnmọ́ bẹ́ẹ̀ o kárọ́sù o ń tó wà lánìyàn jù nu ṣùgbọ́n tó ń tíbẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tó rí ẹ̀ pé torí ẹ̀ fapò tó sì mọ̀ tó mọ Ọlọ́run tí ó sì fẹ́ takadísì ní tí ó sì ní pé súnmú liruyatihi wà aftiru liruyatihi ìyẹn ni òfin nípa súnà bẹ̀yẹn rẹ̀ àwọn àwẹ̀ máa ẹ̀kẹ́ máa fò làwùlàwù káàkiri last year gan wọn lọ́lọ́run dójú tì ní ẹnìkan kọ ìpọ́lọ́run dójú tì ní last year náà kì í ṣe ń tẹ́ ẹ lò lọ́padà sílẹ̀ náà alẹ́ bẹ́ẹ̀ lọ́run kọ́ lọ́n bá ní dójú tì ní lọ́dún yìí kọ́ nínú kọ́mọ́ rí mi kankan ní Tuesday yọ wà tán ńgbà oṣù bá jáde padà ǹjẹ́ kejì wo ní tí bàbá wa kíní kẹsàn kàkàkà ńlọ́padà sẹ́ ara pẹ́ ìjìnà sí súnà nù ẹ lọ kàdísà Ibn Abbas ó ní nínú àṣírọ́tù sáà nínú páyé fẹ́ parẹ́ intifahul ahilla òun náà ni pé oṣù tí ó máa jáde yóò máa tóbi jọjọ́ orí rẹ̀ lọ nígbà tẹ́ ti jìnà sí súnà ní òjè kí ó yé yín so àmúdétì ilẹ̀ yẹn kò sí lára rẹ̀ tá a bá ti wá rí tó bá jẹ́ pé àní fi ọ̀rọ̀ sẹ́nu adarí nínú gbogbo èèyàn pátá kálukú ò níjànú ọ̀rọ̀ oṣù pé mo róṣù mo rí kinní kan kódà kádàrí ọ̀rọ̀ kí Sultan sọ pé calculate àwẹ̀ àbí ìjọba ẹ̀ wọn ò róṣù kí wọ́n wá ní wọ́n rí in tádàrí sọ yẹn la gbọ́dọ̀ tẹ̀lé ànábì ní yawmu sawmikum yawmu tasumun ọjọ́ àwẹ̀ yìí ní ọjọ́ tí ó gbáyé bá ń gbàwẹ̀ that is in tádàrí sọ adarí yẹn lè ṣe mistake ẹ̀dá ni ṣùgbọ́n wọ́n pé àṣẹ rẹ̀ lẹ́tẹ̀lé òun lá lò káwá calculate yẹn kò sí lára rẹ̀ ẹ̀yin jàmáà ìjọ Tuesday kọ́ ni àkàsámú gbàgbé ọ̀rọ̀ asámú sísáwà ní kírun lẹ̀ tó bá ti di alẹ́ ẹjọ́ Tuesday tó bá da aago 9 má ti sáré máa kírun lẹ̀ ṣe rí àìlágbọ̀yé ẹ̀sìn ẹ ti wá lọ prepare alẹ́ la àmúralẹ̀ dẹ asámú rọ́wọ́ asámú dẹmọ rọ́tẹ̀ ń kíkàkí sáwà ní kásámú ni ta lọ́sọ́ bá ń fọ́nu tí àwo lọ́wà ẹ̀dọ́ ẹ lọ gbọ́ network news níbi tí president general ó ti sọ̀rọ̀ má ti máa pè tó bá kódà tó bá Saudi fi 2 hours ṣáájú wa kẹwàá mọ̀ ní wọ́n ti lóṣù Saudi o àlè lóṣù Saudi báwọn olórí wa Saudi kọ́lá ń tẹ̀lé olórí wa ní Sultan oho wàǹwà tó bá da aago 9 alẹ́ yóò gbé máìkì sẹ́nu gbogbo ayé orí ẹ̀yin náà ẹ wò yìí kálukú fẹ́ gbọ́rọ̀ dùkẹ́nì kọ́kẹ́ jókòó máa sọ̀rọ̀ kan nù kọ̀rọ̀ kan gbogbo ayé náà máa wò throughout the world nígbà táyì ń sọ ti ń sẹ́ wọ́ọ̀dù wọn ti ń wò yín ni ẹjẹ́ àgbàfẹ́ tọ́lọ́mbà gbé fún náà nítorí àwọn náà bá gba Yorùbá nation tọ́lọ́mbà láàrí gbà so yọ ọkàn tọ́nu yín tí wọ́n mọ̀ gbé máìkì sí lẹ́nu ìgbà náà látò máa jàjà báwọn ọba wa ṣe ń jà ní ìsìn làwọn náà máa jà torí àní má gbà níbo láàgbé sí so ẹni tá a sì má gbà rẹ̀ tí ó gba ayé dúró lé lórí nù tí Ramadan bá ti wá dé ẹ̀yin mùsùlùmí tẹ́ ń gbọ́ mi ẹ jẹ́ á sára fún tí yọ bá àwẹ̀ wá jẹ́ àwọn nǹkan tí máa ń ba àwẹ̀ jẹ́ ọ̀pọ̀ a máa sọyún lóru àkọ́kọ́ tàbí ká kọ́kọ́ fi kíra wa ṣùgbọ́n inú àwọn àdáàbù sọ àwọn àdáàbù àwọn ẹ̀kọ́ yáàyè tó yẹ ká ní pẹ̀lú àwẹ̀ wa inú rẹ̀ ẹ jẹ́ aṣojú kòkòrò ká máa jẹ sàárì o ànábì ní tasaharu ẹ máa jẹ sàárì fa inna fi sahuri barakatan albarika ń bẹ ń bí sàárì kódà kọ́ ọ sọ wípé tó o bá jí oúnjẹ lọ lẹ́nu rẹ̀ a ní o jí lóru kódà bó ṣe kó o mú mi نعم السحور المؤمن الماء التمر النبي ní dansaki sari mu'mini kódà bó ṣe kó jẹ dàbínù oúnjẹ lọ lẹ́nu mi kì í ṣe dan kó jẹ gàkì kì í ṣe gboyan ló ṣe dàbí irú àwa tá máa la àmàlà mọ́lẹ̀ tá máa la òfò mọ́lẹ̀ tá máa lẹ̀bà mọ́lẹ̀ Ọlọ́run ó dáwọ́ bẹ́ẹ̀ so oúnjẹ lọ lẹ́nu mi náà ni ti ẹnu ń lọ lẹ́nu ti alóru so torí ilẹ̀ a máa pẹ́ sùn téèyàn bá oúnjẹ gidi jẹ àmàlà jẹ ẹ̀bà so àwọn lọ mú kọ̀ọ̀kan olùwàrí ọkàn máa wù lọ́ọ́ báyìí ni so dira gidi torí ilẹ̀ a máa pẹ́ sùn so ẹ máa jẹ sàárì ẹ wá lọ́ra jẹ sàárì ká sọ pé sàárì ń parí níbi 5:30 lápẹẹrẹ a máa sọ nínú Ramadan pé aago báyìí ká sọ pé sàárì ń parí níbi 5:30 ìwọ tó mọ̀ pé
10 minutes ló fi máa ń jẹun tó bá ti di 5:20 àbí 5:18 gbóúnjẹ kalẹ̀ kó máa jẹ ó parí ọ̀dà kó parí báyìí kó má jùsẹ̀ jú méjì lọ kí sáré close ọ̀dà pọ̀ Islam fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n tọ́ mọ̀ yìí pé 20 minutes ló fi jẹun tó wá bẹ̀rẹ̀ oúnjẹ ní 25 after tó sì mọ̀ kí 5:30 ní sáré ó sì mọ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ó yàtọ̀ fẹ́ máa gbọ́ ọmọ mọ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní 25 after ọwọ́ ń fa kùnànà tásìkò fi lọ́mọ okóbára rẹ ni o ṣùgbọ́n ẹni tó pẹ́ jí for one reason or the other àbí nǹkan kan ṣẹlẹ̀ tó ń jẹ rẹ̀ pẹ́ tó wá bẹ̀rẹ̀ oúnjẹ before kí sáré ó parí bóyá ó kù ìṣẹ́jú mẹ́ta ló bẹ̀rẹ̀ oúnjẹ òun tí sáré bá parí máa lọ́wọ́ Islam ní kó máa jẹun lọ Ànábì ló sọ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ tí mí ìbọn ni nígbà tí ń jẹun lọ́wọ́ òun kó máa jẹ lọ ó yàtọ̀ sí ẹni tó jẹ́ pé ọmọ fífalẹ̀ Islam dápọ̀ o inú àwọn ẹ̀kọ́ yáyì ni inú ẹ̀kọ́ yáyì òun náà ni pé ká tètè sínú ká lọ́ra jẹ sààrì ká tètè sínú tá a bá sì fẹ́ sínú ká rí i pé nǹkan eléso tàbómi la kọ́kọ́ fi sẹ́nu tá a bá wá mú tán tá a jẹ èso tán tọ́ra àbàlẹ̀ tá a mú mi tán láwà ṣàdúà kì í ṣe pé ká tó fi sẹ́nu láwà mú kí ní lọ́wọ́ báyìí kí làdúrà tá a ṣe a sọ pé dhahaba dhama'u وابتلت العروق وثبت الأجر إن شاء الله أتوب عليك سي ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله انت نبي نعم وينو bó ṣe rí un kódà kò má jàdúrà létí rẹ̀ انت نبي نعم وينو ọ̀rọ̀ yẹn ọ̀tá sí àwọn kóòdì tá náà fi máa ń worí sísítẹ́mù tá fi máa ń worí fóònù tá fi máa ń ṣe gbá in tó bá fi bẹ̀ tó bá yẹ pé dy ló fi ń wọlé má wò kéru fígọ̀ dáadáa wo ni in tí a ní kọ́ tẹ̀nu tó fi wọlé tó bá tẹ̀mí ò lè rí wọlé o kó ní kíni fún mi ní kíni iná ṣẹ́ dy máa wá kí wọ́n ní kóòdì ẹnu ṣé kóòdì ẹnu in tá nàbí sọ kókó ọ̀ṣọ́ kódà kọ́ mọ̀ wò kí sọ́sì ìdàdúrà lè ti báyìí in tó yẹ bẹ́ẹ̀ nu ẹ̀ ń tọ́ lọ rán nu bó o ṣe lè lọ máa bá íńtánẹ́ẹ̀tì dá wà láàlẹ́ àbí kọ̀ǹpútà kọ́ mọ́ sọ pé irú kóòdù wà lélẹ̀ wọ́n fún yàn kóòdù mi bẹ́ẹ̀ wọ́n sàmọ̀ wò pé DSAA11 DY334 ZAA ok tí kìíní náà lọ́kọ́ọ̀dù tó báyìí ìntí ẹ ló fi wọlé nu kóòdì ti sì súná dhahaba dhama'u wabtalati al-uruq wa thabata al-ajru insha Allah kì í ṣe bismillah lákàsúmùtù wà lárísíkà àfitọ́rìtù kò sí ń bẹ́ẹ̀ Abdullahi ibn Umar ni máa ń ṣe ìntànàbí máa ń ṣe lásọ fún ọ wal khayru kulluhu fil ittiba oore gbogbo oore pátá ní bẹ́ẹ̀ ni kéèyàn tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam bákan náà inú àwọn ẹ̀kọ́ yáyì ni pé ẹjẹ́ àpọ̀lẹ̀ tí ó tìláwà Qur'an inú oṣù Ramadan la fẹ́ bọ́ sí ka Qur'ani dáadáa ara rẹ̀ náà ló bí jókòó àwọn halakot tefsir táwọn yóò lọ mọ gbọ́ lọ gbọ́ tefsir dáadáa ni má lọ sí tefsir ìgbọ̀ tí ó tún bá yé rẹ̀ jẹ́ so kátìláwà Qur'an inú rẹ̀ ká máa tọrẹ ẹjẹ́ àtọrẹ máa sí aláwẹ̀ lẹ́nu kódà bọ́ sọ̀sàn Ànábì lọ́ọ́ gba ládàá aláwẹ̀ yẹn tí ó sì di ládàá aláwẹ̀ gangan kù tẹ́lẹ̀lómi yóò bá burú hàn ní sẹ́rí má fi mi gba ránkì o wọ́n ti ní kìdíkà o má gba ládàá àwẹ̀ mi o ẹlòmíì lè ní wọ́n mọ̀ lò kádàrá àwọn torí oúnjẹ ẹ̀yin olówó wa ní ilẹ̀ Yorùbá nǹkan mú yín ẹ lọ ìlú Lárúbáwá kẹ lọ báwọn èèyàn sì máa Saudi ń sọ ní ìsìn pé èèyàn 4 million lójoojúmọ́ ni wọ́n máa ṣe ìtọ́rù fún 4 million táwọn olówó ti lọ sílẹ̀ lára ọkàn jókòó lára wọn máa gbóúnjẹ kalẹ̀ lọ lóríṣiríṣi oúnjẹ ẹ̀yin ọmọ ṣe tiẹ́ yàgbé àbí kẹ́ ẹ máa náwó fáwọn olórin kẹ́ irú àsìkò sí tẹ́pọ̀ àwọn afá òkè ẹ bá mi máa sáwọn èèyàn lẹ́nu ẹgbà oúnjẹ yẹn ni ẹgbà 2 million ni ẹ fi máa ṣe ń jẹ fáwọn èèyàn irọ́ ni àfi kẹ́ ẹ máa náwó patí eléré kẹ́ ẹ máa ṣe gbogbo ẹ̀ kẹ́ ẹ máa jówó dànù ṣẹ́ẹ̀dúró làlìkí àmọ́ ni ààrẹ àríṣekọ́lá tí wọn ò sí láyé mọ́ ní ìsìn àwọn èèyàn ọmọ rántí wọn tí rọmọdọ́ bá ti ń bọ̀ ni sáàrẹ nìkan ní bẹ láyé ni nígbà wọn bẹ láyé tí ẹ ń ṣe ní sẹ́kù náà ẹ lọ ilẹ̀ Haúsá ń bẹ ẹ lọ Kánò gbogbo máa sí wọn mọ gbóúnjẹ sí gbogbo ránjẹ a máa ṣe tiẹ́ ń bẹ ẹlòmíràn ní à ń lo kádàrá òrè òní kádàrá ọjọ́ mẹ́mórì kàdì tí ń yọ kí ni wọ́n ti yọ kádàrá òun so ó wá kó àwọn umurun la tufsidu àṣìyà àwọn àlámọ̀rí kan bẹ tí ó ba àwẹ̀ jẹ́ láàrin ìṣẹ́jú mẹ́rin kó tó di pa àgbà béèrè òun náà ni pé àwọn nǹkan yóò bá àwẹ̀ mo ní ká máa tọrẹ ìyẹn ti wà báwọn ẹja tọrẹ ká ṣàánú káànú ọ̀pọ̀ nínú Ramadan so bákan náà ẹ̀sìjà máa ṣe
náfìlà tàràwí wa kì í ṣe dandan ká kí sọ gbálẹ̀ ẹ organize ní mọ́sálásí yín pé tá a bá sínú tán á farabalẹ̀ á bẹ̀rẹ̀ tàràwí wa láago 9 á mọ̀ parí ẹ̀ 10 torí pé kì í ṣe dandan ká ká sámú ànábì ló ṣe ní súnà fún wa fẹ́ǹtọ́ fẹ́ wojú rí ọlọ́run ọwọ́ fẹ́ wojú rí ọlọ́run ọ̀nkanjú ọ̀ràn èèyàn lọ́jọ́ ọ̀ràn èèyàn tó gbọ́dọ̀ mọ́ kí pápápá kó kí pé mọ́ pẹ̀ ń bẹ̀ torí pọ́nrán èèyàn ni ṣùgbọ́n súnà ẹ̀ farabalẹ̀ kì í ẹni tó nídìí orí ọlọ́run ni nígbà tó wá lọ nídìí orí ọlọ́run tó ọ̀nkanjú tẹ́ni àti mú kọ́ ní so ìyẹ́bà nínú àwọn nǹkan tí ọba àwẹ̀ jẹ́ tó jẹ́ pé Yorùbá lẹ́fù ni àkọ́kọ́ ó ní karùn pákó lọ́sàn-án àwẹ̀ Islam ò sọ pé ká má fọnu o kọ́ wa máa ní wọ́n lóòrùn ẹnu aláwẹ̀ ó dájú tùràrí àmì sí kìlọ̀ ẹ̀sìn Islam èsì ẹ̀sìn olóòrùn o ṣùgbọ́n tá a bá ń ṣàlùwàlà a bá fẹ́ fẹnu lọ́sàn-án àwẹ̀ kò ní tó ti before Ramadan ni Ànábì ní balik Philistine shark illa an takuna sa'iman tó bá fẹ́ yọnu níbi àlùwàlà yọ dáadáa àyàfi àsìkò tó bá gbààwẹ̀ á kàn ra ṣe slightly tí ò ní jẹ́ pé omi ó lọ bọ́ sí ọ̀hún kódà tá a bá ń ṣàlùwàlà ẹ ṣọ́ra fún fífi omi símú àti fífomi yọnu díẹ̀díẹ̀ onìyàn máa ń ṣe nínú àwẹ̀ pákó alẹ́rùn alẹ́lẹ́lẹ́ búrọ́ọ̀ṣì ọkàn ra fífo eyín rẹ ó sì tu omi síta padà kì í jẹ́ pé rúnú àwẹ̀ láwọn mú pákó táwọn máa ṣe táwọn máa fi fọnú tí àwọn máa bomi sọ rárá ọ̀sán àwẹ̀ kọ́ ni ẹ máa ń ṣe irú eléyìí ṣùgbọ́n alẹ́rùn òórùn ẹnu aláwẹ̀ tánàbí ń sọ kì í ṣe òórùn tó tinú ẹnu jáde inú agbẹ̀dù ikùn ni kàlùfù fámìlì sọ́hìm gáàsì yẹn mọ̀ wá láti inú torí pé oúnjẹ ti ṣòfò ń bẹ̀ bí yẹn fọmù ló ń gbà 1 million ẹnu yẹn máa tẹ́ iná wa bá fún máa ń kí wa pé a kú ìtẹ́nu títẹ́ ẹnu yẹn ni tí Islam ń sọ kì í ṣe pé káyọ̀ lóòrùn Islam ò sọ wá pé kẹ́nìkan wá sọ̀rọ̀ kọ́ wá bútì kó nítorí àwẹ̀ ni bákan náà ìwọ obìnrin má lè rẹ̀ kún lé ọkọ kọ́ wá nítorí àwẹ̀ ni ìní yọ fi ń já oúnjẹ àbí wà pọ̀n tọ́lọ́hún tí kàdá kó níyàwó ọ̀sáwà ń bu kíní ọwá fẹ́ sínú bó o ṣe gbé sí bíbáyìí ní ìkìdáyọ̀ ló gbé àbí lọ́kọ́ gbé lọ́kọ́ wá ní ìyá lágbájá iyọ̀ lọ́wọ́ àbí kíní ẹ̀yin náà sáwọn pàjọ gba àwẹ̀ ní ìrírí tẹ́sítì ni èèyàn lè tẹ́sítì oúnjẹ nínú àwẹ̀ ọ́ fọwọ́ kan yẹn ọ́ àfi kẹnu orí ahọ́n ni ẹ ti máa ń mọ̀ wà á dẹ̀ tú dànù kọ̀ lọ́nu kì í ṣe pé torí àwẹ̀ ló fi wá sọ̀rọ̀ ẹ̀ di ẹni tí ó wà á máa jẹkújẹ wà láì Ramadan náà ni náà ló jẹ́ àmọ́ kó yọ̀ jẹ rárá orí ahọ́n báyìí ẹ̀ àfi ó ti mọ̀ bá ti dùn ó sì tú dànù ọ̀tán èèyàn rí star látago 12 lára rẹ̀ stagger ní gbẹ̀gìrìrìrì nísàn sọfà eating ó lè wẹ̀ nígbà 40 kìlí ò tó sú kódà tó bá lè rẹ̀ sínú omi tó bá rọrùn kọ́ bọ́nu omi kọ́ rẹ̀ báyìí sáà mọ́ ti mú mi kò bá àwẹ̀ rẹ jẹ́ pé ọwọ́ ń sàn wẹ́wẹ́wẹ́wẹ́ nígbà tó ọba ti mú mi ẹni tí ọ̀rẹ́ ẹnu Ramadan ó lè gba abẹ́rẹ́ tí ọba ti ní jẹun tàbá bẹ́rẹ̀ yìí ó dípò oúnjẹ ẹni tí ti ń dùn ó lè kẹ́yà drop ṣe tí ó ní ọkàn lọ́nà fún kèéso oúnjẹ kèéso mi kọ̀sáburú ń bẹ̀ ó lè kán oògùn ojú sí i ṣùgbọ́n abẹ́rẹ́ tí wọ́n sọ pé àkẹ́ tó jẹ́ ẹ fi ẹlẹ́rìndòdò kan tilẹ̀ sẹ́wọ̀n kàwé ọjà bá wọn. so àwọn nǹkan yìí àlèṣe àlèlò pẹ̀fúmù nù àwẹ̀ ẹ má sọ̀rọ̀ ayín di tẹ́wàá dolóòórùn tán tàbí tẹ́wàá sọ pé àwẹ̀ ni àwẹ̀ kọ́ àìmọ̀ lọ́ọ̀ ni àìmọ̀ kéwù ni kọ́lọ̀ balẹ̀ kọ́lá kọ́sàrà nìkọ̀ọ̀kan wa á gba ìbéèrè so níwọ̀nba ìṣẹ́jú díẹ̀ tí ó kù 09098 88 99 39 091 2 mẹ́rin 29 39 ká má gbàgbé tí a bá ti kó lálẹ́ àti sign out nu yòókù dínú ààwẹ̀ lóru ní 4:30 di 5 o'clock ẹni tó bá fẹ́ fún alẹ́bùn pé ẹni bá gbà béèrè ká bá wọn fún àyè wà torí ìbéèrè ọ̀rọ̀ ẹ̀sìn ó yẹ kó tiẹ̀ wáyé dáadáa lọ́dún pẹ̀lú ògo Ọlọ́run làwọn ń béèrè lásìkò ájì lọ́wọ́ àwọn èèyàn pé mélòó ni òpó ẹ̀sìn Islam ẹ̀ka fún wa ní ẹ̀ka sùnbà alásàrì mọ́ngíríbì ṣáì so ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ràn án lọ́wọ́ lórí rẹ̀ pé ẹ bá gbà béèrè kọ́ gbà nǹkan báyìí àwa béèrè ká lè bá àtún máa fi máa gbọ́ yẹ́ ẹ̀sìn wa sí i kọ́kàn má jẹ́ pé wọ́nranwọ̀nran kò sí ní tó kéré téèyàn ò lè fún yàn kò sí ní tó pọ̀ jù téèyàn ò lè fún yàn yóò máa jẹ́ bí encouragement kọ́lọ̀n kó sànà nìkọ̀ọ̀kan wa 090 98 88 99 39 hello. Wa alaikum salam wa barakatuh. 091 na wa alaikum salam. Hello. Ẹ kálẹ́.
mo ti sọ tán ní ìsìn kò bá máa hó bí ọṣẹ àníkẹ́ sáà mo ti jomi ọwọ́nu ẹ lè rún pápá àmọ́ kì í ṣe ríran àrùn kùdórógbó so ẹni tí ń pe nọ́mbà wa direct yẹn kọ́mọ́ pé tí má ti ṣe tán máa blọ́ọ̀kì nọ́mbà yẹn gangan ni o mo ti dáwà ti wà nù studio nọ́mbà studio tá a bá pè ní kẹ́ ẹ máa pè 09098 wàlẹ́kùn sàràdúrà kàtún. kí lẹ wí. kí ni ìyá alákàbà yìí tẹ́ ń yẹn máa ń lò àbí sí ẹ̀ lè lò lọ́sàn-án àwẹ̀ kọba àwẹ̀ jẹ́. 09098889939 091242939 náà. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alama mi. Ní ọ̀tẹ̀ ń yà. Ok, Alama mi ma. Alama mi ma. Ẹ má bínú ìbá ti pè yán nọ́mbà tẹ́ kọ fún mi jọ́nà ó ti sọnù. So tẹ́ bá lè mẹ́sẹ̀jì mi padà lórí kíní èmi ti sọnù jọ́nà o. So nọ́mbà tẹ́ kọ fún mi 09098 Wa alaikum salam wa barakatuh. Era sa. Alama mi. Alama mi. Yes. Njo le yan bẹ̀rẹ̀ àwẹ̀. Okay. Okay, mo rò pé bóyá okay, ẹ̀yin ti já. Okay. Wa alaikum salam wa barakatuh. Tá bá ti lè rosu njo Tuesday, a wà lóru Wednesday. Ṣùgbọ́n tá bá rosu pẹ̀lú golo. Wa alaikum salam wa barakatuh. Nǹkan sá yíwọ́. Mo ló yíwọ́. Mo ní mo wá di lọ́sàn àwẹ̀ ó wá yíwọ́. Iná ni mò ń sọ. Ó yíwọ́ náà ni. Sẹ́rí gbogbo ẹ̀yin onínìka aláǹgbẹ̀nu láwẹ̀ tẹ́jọ́dọ̀ àná yìí ṣe mí ògiri ń bà sí rí. So wọ́n bá ti lè yíwọ́ bá àwẹ̀ 60 nìyẹn o. So ti yé bá wọn tó bá yíwọ́ ó yíṣẹ́ nìyẹn. Ẹ̀yin kẹyọ kan tí yẹn fi máa ń gbà àwẹ̀ 60 náà lẹ́nu tó bá súnmọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀. Ẹ̀yin méjèèjì lẹ́jọ́ gbà kí sẹ́ pẹ́ gbà 30 o. Ẹ̀yin tó yíwọ́ fún àtẹ̀yìn tó jí ó yíwọ́ 60 ọjọ́ 120. So Abu wọ́n gba 60 Umu ẹ̀yin náà gba 60 ó yíwọ́ lọ́sàn-án àwẹ̀ nu. So ìgbó tó bá ti ṣe nìka ní àwẹ̀ kọ́sẹ̀ kan má gbélé o má dúró láàárọ̀ kí ni akẹ́ mọ kàfẹ́ dúró lé díẹ̀ ní máa lọ o torí pé bí òde ní sálásọ tó tó o ti ya ti lọ sí tìkáàfù rẹ o so kọ jáde o kọ ọlọ́wọ́ lọ ọ wa alaikum salam wa barakatuh. Alama mi. Àwọn tí ṣe alásmà ẹ kò bá wẹ jẹ́ tó bá ti lè gbà mọ́ asma rẹ̀ tí kìíní yẹn bá tó tí ó fi sí báyìí àti pé sómi ni kìíní yẹn ni atẹ́gùn lásán ni so 09098889939 wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Náà Allahumma amin. Allahumma amin. Tí ẹ máa àná sì kọ́ sọ́rọ̀ lílòrù mọ́
sẹ́ẹ̀rí tí a bá ti anọ́ǹsì lóru tó ẹ kó rú rẹ̀ la gbọ́ alẹ́ tọ́ á jẹ sàárì náà nù ṣùgbọ́n tó bá jẹ́ pé àgbọ̀ nǹkan kan tá a fi wá kásùnbà tó jẹ́ pé lẹ́yìn àsùnbà la gbọ́ lẹ́tọ̀ọ́ àti gbààwẹ̀ kàn lè kónu dúró kódà bẹ́ẹ̀ bọ́ sínú yàrá torí pé àdìsí wa kì í máa ń lámù yujimi siyam qabla al-fajr fala siyama la ẹni tí ó bá ti láníyàn àwẹ̀ before kún tó kí àlùfájàrí ànábì ní ọ̀la àwẹ̀ so padà gbẹyọ kan padà ni torí pé àníyàn ti Ramadan á gbé tẹ̀bù yìí tù níyàwó à ń bẹ̀ ti ṣe àníyàn yẹn látàlẹ́ pé tàbí lóru síwájú kálífàjárì ò tó yọ pé mo fẹ́ gbààwẹ̀ so inshallah a máa ṣàlàyé lẹ́yìn tó bá di òru àkọ́kọ́ tá a bá ti lè rí oṣù so inshallah ta'ala kọ́lọ́n kọ́ sọ́wọ́ jùgbà náà lọ. kápẹ́rọ̀ sọ̀kọ́ kì í ṣe ṣe òdì mọ́tò wíwà ìyẹn ò gbà gidi kàkàyé lẹ́sìn lÓlúwa fi rán wa ká lè tẹ̀lé àṣẹ Olúwa ní ká lè tẹ̀lé àṣẹ Olúwa ní alhamdulillahi rabbil alamin àní rí jìbá lórí tèyí tó Al-Basira fún ti alẹ́ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run àwọn sásù àti àti ń gbọ́dọ̀ wọn látẹ̀kán nìza Suleiman buni Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè fún àtàbá ní ìbéèrè kan àbí kejì 070-1064-39 070-1064-39 orúkọ àwọn ojú ẹ̀rọ wa fún òkúta náà ní ọ̀gbẹ́ni Aníbàtì Àmíyù ìpàdé tó di ní òru ààwẹ̀.